tí ẹ̀ ní ṣe òun ò ní jà, òun máa dá wà ní tòun. Kò ní mọ̀ ìgbà tí àwọn èṣù tí Sátánì ti ń ṣe oúnjẹ lórí wọn. Ẹ ní mọ̀ ìgbà tó máa tó wá bá yín. K'Ọlọ́run kó bá wa yàwó ayé èṣù. Àdúrà tó yẹ kí gbogbo wa máa gbà nìyẹn. K'Ọlọ́run kó yàwó ayé èṣù. Ogun eléni ni k'Ọlọ́run bá wa taari wọn síwájú. Ogun àwọn alákòóbá bá wa taari wọn síwájú. Òun ló dífá fún olórí Tóbi. Wọ́n ní ṣé mo pè ní Tuesday tó máa ń ṣe meeting, prayer meeting láwọn chọ́ọ̀chì Naomi. Wọ́n ní ṣàìdédé wọ́n wà ní chọ́ọ̀chì bó ṣe drive wá ní tóun náà bọ́ sábẹ́ prayer because òun náà ti wọ̀n kó máa ń ṣe prayer meeting every Tuesday. Wọ́n ní bó ṣe dé nìyẹn tóun náà bọ́ sábẹ́ prayer tí wọ́n ń gbàdúrà olúkálùkù pẹ̀lú ogun tó tẹ̀lé. Ogun ìdílé, ogun rírí, ogun àìrí, ogun tá àti ẹ̀mọ̀ díẹ̀ àti táàmù kí Jésù bá dáná sun wọ́n. Wọ́n ní àdúrà tó ń gbà ní k'Ọlọ́run dáná sun wọ́n. Gbogbo ẹni tó ń perí wa níbi kí iná k'Ọlọ́run kó fọwọ́ agbára iná kó bá wa fi yọ kúrò nínú ayé wa, kó yọ kúrò, kó fọwọ́ agbára iná bá agbára òkùnkùn wí. Wọ́n ní bọ́n ṣe ń gbàdúrà ní ṣàmọ̀ ìgbàdúrà bọ́n ṣe máa ń ṣe ni. Wọ́n ní àdúrà bí èpè ló gbà rán. Wọ́n ní bí èpè ló máa ń kẹ́yìn àdúrà, bàdúrà ló máa ń kẹ́yìn èpè. Ọlọ́run ló mọ̀. Ṣé mo pé báwọn ṣe máa bí àwọn Pentecostal ṣe máa ń ṣe. Self defense ni. Tí Sátánì bá sọ pé òun fẹ́ ta fèlèfèlè níwájú yìí, kí lẹ máa ṣe? Olúwa gbógun tàwọn tó ń gbógun tì wá. Olúwa fi iná bá wọn jà. Kẹ́dí asá àwọn àpáta mú kẹ́dìdè fún ìrànlọ́wọ́. Àpò mọ́ra là ń pè mí tèmi dire. Ṣé máa súre fún àwọn ọ̀dọ́ Bíbélì sọ pé ká máa súre fún àwọn ọ̀tá ẹ̀. Tọ́ta bá ń lépa tó ń fi ejò lépa ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ikú ni wọ́n lé sí tó ní oúnjẹ náà máa padà máa bu ọ̀tá náà jẹ. Bẹ́ẹ̀ ni wọ́n bá ní ṣe ni Tóbi wá sí prayer. Wọ́n ní wọ́n dẹ̀ ń gbàdúrà. Before you know it, Holy Ghost fire bẹ́ẹ̀ iṣẹ́ mọ́ pàdé Christian lè ṣe kọ́ máa ṣe Holy Ghost fire ní ìpàdé àdúrà. Wọ́n ní ṣàìdédé ni wọ́n gbọ́ pé iná wọn àwọn mọ́tò tán páàkì síta pé ta ló ní mọ́tò nọ́mbà kíní kan pé ó máa ń káàṣì fàyà pé ó ń ru èéfín jáde níbi bonnet. Ó dìbò lẹ pé mọ́tò báyìí. Wọ́n ní ṣe ni Tóbi bọ́ sí mọ́tò òun ni òun nọ́mbà mọ́tò òun náà pè wọ́n ti yàbọ̀ síta. So wọ́n ní wọ́n ṣáà make sure pé wọ́n pa náà mọ́tò yẹn, wọ́n pa gbébìtà pákan jó Naomi ló wá pé àwọn firefighter pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ mọ́tò yẹn bá jóná ráúráú. Wọ́n ní ṣe ni Tóbi wá bẹ̀rẹ̀ sí ní pariwo. Òun mọ̀ pé Naomi ó set òun up. Òun mọ̀ pé Naomi pé ìkànnì Naomi ò fi bẹ́ẹ̀ gbà tòun. Naomi ìkànnì Naomi kíní kan. Ṣé Naomi pé ẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì òun ni? Ṣé ṣọ́ọ̀ṣì Naomi nìkan ni ṣọ́ọ̀ṣì tó wà láti odidi Ilé Ifẹ̀ lọ́hùn tó wá sí Àkúrẹ́ tó ní ṣọ́ọ̀ṣì Naomi? Wọ́n ní irọ́ ló pa ó wá sẹ́ẹ̀tì Naomi up ni. Wọ́n ní ẹni tí mọ́tò ẹ̀gbà náà ó kàn jókòó tó kàn pariwo. Kò mọ bó ṣe fẹ́ ṣáájú, kò mọ bó ó ṣàǹpariwo pé Naomi ti jó mọ́tò. Naomi máa ra mọ́tò mi fún òun ò ní gbà. Naomi ló fi iná jó mọ́tò. Ó ti sọ fún àwọn mẹ́ńbẹ̀ pé kán lọ fi iná sí mọ́tò. Wọ́n ní gbogbo mọ́tò tó wà ńbẹ̀ ó ṣe ajẹ́ mọ́tò tiẹ̀ ní iná máa jó. Wọ́n ní òwò ayé wàhálà. Wọ́n ní bẹ̀ bí gbogbo ẹ̀ lọ. Wọ́n ní ṣe ló kàn pariwo Naomi. Bí Naomi ṣe ní kàtó, bí Naomi ṣe kìíní tó ṣe ń rí ilé ayé. Wọ́n ní bí iná mọ́tò ẹ̀ ṣe gbaná ni. Mọ́tò tó gbaná tí wọ́n ń gba àdúrà tí mọ́tò rẹ̀ gbaná kò sẹ́ni tí mọ́tò gbaná tó bá jẹ́ àwọn olórí ìka, àwọn olórí àkekèé pámọ́lẹ̀ ní mọ́tò ẹ̀ lọ tí ẹ̀ rí pé mótìfù tó fi wá kò dáa. Ó ní Holy Ghost fire tó bà á. Ó lè jẹ́ pé ó ti bú ṣáàmù kan sínú mọ́tò. Èmi gan mi ìmọ̀ bóyá mo kàn sọ ni. Torí ṣáàmù yẹn gan iṣẹ́ ibi tó wá
tó wá òun ni ló bá fáyà sí orí mọ́tò ẹ̀ ní wọ́n ní bí wọ́n bá ṣe rere alákẹ́ ayọ̀ bí. Ara nǹkan tán fi wá ń tẹ̀sí Naomi nìyẹn kán wò pé ó lágbára bí ò lágbára gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń tẹ̀sí Naomi Ọlọ́run dẹ̀ fàjùlọ hàn wọ́n ó fàjùlọ hàn gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi tẹ́ ń robi sí Naomi ní gbogbo ìgbà ẹ wo bí ibi tọ́lọ̀ tún gbà yọ ìyẹn lẹ́mọ̀ àníkẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ fi Naomi lọ́rùn sílẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ìyá máa jẹ yín gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ ní nǹkan míì tẹ́ fẹ́ rò pé àfi kẹ́ máa ṣe Naomi níbi ẹ̀ẹ́dẹ̀ máa rí náà ni iná àjò wà ìwà Ọlọ́run kò tí ì rí ti yín ṣe kò tí ì rí ti yín sọ ní ààfin in as much tí Naomi ń sá fún yín in as much tí Naomi òrò búburú sí yín ẹ máa gbiná ni gbogbo nǹkan yín máa gbiná ọ̀dà wọ́n ní kí ló máa ń sọ wọ́n ní back to sender ọ̀dàlẹ̀ máa bá lẹ̀ kú ni kí ni ìtumọ̀ yẹn ó wá sí ṣọ́ọ̀ṣì wọ́n ní kó má tẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì wọ́n ní kó má wá ṣọ́ọ̀ṣì ẹ̀yẹ tó mú téèyàn bá tiẹ̀ fẹ́ wá sí ṣọ́ọ̀ṣì ṣebí inú ẹ̀ máa mọ́kọ́ tó lọ ṣọ́ọ̀ṣì àkọ́ tí mò ń lọ ṣe ní ṣọ́ọ̀ṣì lẹ́nu àfikọ́ náà kó kó mi yọ àfikọ́ náà kó gbàdúrà mi o mo fẹ́ lọ bọ́ pàdé Ọlọ́run bá mi tẹ́wọ́ gba ọpẹ́ mi tẹ́wọ́ gba àdúrà mi kò kì í ṣe pé kó mú ìpọ̀nsínú wá sílé Ọlọ́run kò tún wá ń gbàdúrà tí àdúrà yẹn bá fire back nǹkan tó máa ń fà nìyẹn ṣé mọ́tò ló yí jóná tó sọ pé mọ́tò ẹ̀ jóná iná ò tí ì dáhùn látàgọ́ ara ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wá palára náà ẹ̀ tí mọ̀ kankan kí lẹ̀ ń fọlọ́run wá pè kí lẹ̀ ń fi Jésù wá pè ẹ ti ṣì ẹ̀ dá nǹkan kan lọ́ba ní ṣe ní tóbi pariwo Naomi ti kìka Naomi ti sun mọ́tò òun náà o ta ló rán ẹ wá sí ọ̀dọ̀ Naomi kí ló wá sí ṣọ́ọ̀ṣì Naomi àìmọye ṣọ́ọ̀ṣì tó ti kọjá kó tó dé ibẹ̀ set up ni tó bá ní Naomi máa jìra mọ́tò wọn ní mọ́tò tuntun ni Naomi ló máa fi gbà lọ́wọ́ Naomi mọ́tò tuntun ni nǹkan bẹ́ẹ̀ ilé ayé yìí ó kún fún oògùn Bíbélì sọ pé ó ní ká má bẹ̀rù agbo kékeré pé dídùn Ọlọ́run ni láti sọ agbo kékeré yẹn di ńlá ó dẹ̀ ní kẹ́ má bẹ̀rù ẹni tó lè para bí kò ṣe tó lè para tí ò lè pa ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa ó mà ga ó bẹ́ẹ̀ ni kò dán mi wò pé wàá rí pé rere ni Ọlọ́run gbogbo àwọn ìlérí tó yọ Ọlọ́run tó pèsè fún wa tó ti sọ àsọtẹ́lẹ̀ sínú Bíbélì pé ká máa mú lò á máa rí ògo Ọlọ́run nínú ẹ̀ ìwọ sọ pé kúrò ní odindi Ifẹ̀ lọ́hùn ó wá sí Àkúrẹ́ níbi tọ́tọ̀ ẹ̀ tó ṣe é ṣe prayer nǹkan tí o ní inú búburú kọ́ tójú ẹ̀ máa ń rí òun lẹ̀ ń rí yẹn wọ́n ní kẹ́ máa lọ kábíyèsí ò ti sọ fún gbogbo yín pé kẹ́ máa lè ṣọ́ọ̀ṣì Naomi mọ́ tẹ́ bá fẹ́ lọ ṣọ́ọ̀ṣì wá ṣọ́ọ̀ṣì lọ síwájú kò sí nǹkan tẹ́ ń wá ní ṣọ́ọ̀ṣì Naomi ju pé kẹ́ wá ṣe ń jàǹbá àbí kẹ́ wá try kẹ́ wá tẹ̀sí ẹ̀ Ọlọ́run dẹ̀ ń dá gbogbo ẹ̀ padà sí ní gbogbo èrò búburú yín ó ń dá padà sí yín lórí kí ni kẹ́ tí wọ́n máa pariwo ní ẹlẹ́ni pé òun ṣì kìíní ó di dandan in as much tí inú Naomi mọ́ fún yín tí inú Naomi jẹ́ inú rere Naomi ní sí tẹ́lẹ̀ ń gbá ìpalára àti ṣubú Naomi ẹ máa rí jàǹbá nu gbogbo ọjọ́ ayé yìí bẹ́ẹ̀ ni wọ́n ní arígi tó ṣe igi tán ó máa forí ara ẹ̀ rú tó gò bá ń jẹ́ ti Jésù Kristi lókè ẹ̀yìn èèyàn mo ní kí n sáré gbé wá sí ti gbọ́ pé Tóbi ní òun wá sí ṣọ́ọ̀ṣì Naomi mọ́tò òun gbaná kò ṣe ní gbaná ṣé mọ́tìrù tó dáa ló fi lọ́ọ́bẹ̀ àwọn ìka ẹ̀yìn tí ì rí nǹkan kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn èèyàn mi mo ní kí n wá wojú aṣebi lóde bọ́lọ̀ ṣe máa mú gbogbo àwọn ọ̀tá wa ní kọ̀ọ̀kan nìyẹn tí wọ́n máa yí wọn mọ́lẹ̀ tí wọ́n máa fi dáná lé wọn lórí agbára Kristi Jésù ẹ ṣé ẹ̀yin èèyàn wa ẹ bá wa ṣe ẹ bá wa like ẹ dára subscribe
kéde máa fi tó sí comment section. Ẹ ṣé gan, àbọ̀ náà adájú lórí wa. Nǹkan kan ní iṣẹ́ mi wa. Ọwọ́ tẹ fi ń tẹ ẹ̀ka, tẹ fi ń subscribe, tẹ fi ń ṣe gbogbo ẹ̀, tẹ fi ń subscribe, tẹ fi ń share. Akọ́ndò ní wọ̀, àbọ̀ náà adájú. Ẹ máa fi ọwọ́ náà ṣe nǹkan rẹ̀ lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àbọ̀ náà yóò dájú lórí wa. Láyọ̀.